ó mà ṣe o ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àṣírí yìí àṣírí ti tú àwa ò sì ní rírù nǹkan báyìí ká pariwo mọ́ láéláé kò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ ẹ wò àṣírí tuntun ti tú o àṣírí ti tú àwọn bàbá wa yìí tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ àṣírí ti tú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share fídíò èkó lọ viral mi ò fẹ́ sọ̀rọ̀ jù mo kàn fẹ́ play voice note yẹn kẹ́ gbọ́ kẹ́ wá wo bàbá wa ṣe ń ba ayé wa jẹ́ lójú ayé wa ẹ bá mi share fídíò ìkẹjẹkẹ mi náà bẹ̀rẹ̀ sí ní share bí báyìí. lẹ́nu ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn èṣù lórí ogun ń bọ̀ ẹ tètè ta múra ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlàtòrò dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra ìfẹ́ yọ yín nínú òkun lẹ́ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá àtàwọn lọ́wọ́ ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Túndé ìdí àgbọn ẹ̀rù yìí tó ra ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn ẹ̀rù yìí tó. ẹ̀yin bàbá wa ṣébi tí ṣé ọ̀nà tí ẹ tún fẹ́ gbà yọ sáwọn ọmọ Yorùbá rèé ọmọ Yorùbá àwọn bàbá wa tún ti fẹ́ gbégbèsè kan wọ́n ti fẹ́ gbégbèsè kan tí ó lè báyé gbogbo ọmọ Yorùbá jẹ́ ẹ̀yin tí mo bá máa ṣe lórí prógráàmù yìí ó tẹ́ mi lọ́rùn kí n ṣe ẹ̀yin ju kílẹ̀ Yorùbá bàjẹ́ lọ yes ó tẹ́ mi lọ́rùn kí n ṣe ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan tájọ́ ń ṣe Yorùbá nation ju kí n panu mọ́ lọ torí èmi ò kì í sí níbi àbòsí èmi ò kì í sí níbi tó bá ti ń ṣe àbòsí mo dẹ̀ máa tú àṣírí mo máa tú ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi share fídíò yìí ẹ̀yin ọmọ kọ́lẹ̀ Yorùbá ẹ gbé fídíò yìí rìnrìn àjò kẹ wá gbọ́ àṣírí ó bá dùn mí ní kò kí ẹni tí mo bá nídìí ọ̀rọ̀ yìí kò kì í ṣe aláàrin fí àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe wọn sí lára àwọn tá máa ń fi ìdọ̀tí rẹ́ lára kí ló dé torí Ọlọ́run à ń jẹ̀kú kó tán láwo ẹ̀yìn kan tún gbọ́wọ́ ẹ̀sàbọ̀ kí làwọn ẹdúró mẹ́rin àgbààgbà ilẹ̀ Yorùbá kí làwọn ọmọ Yorùbá láàyè gba yín gbogbogbogbogbò kí la ṣe fún yín tẹnu dìgbà tẹ bá báyé gbogbo ọmọ Yorùbá jẹ́ kẹ́ tó panu mọ́
kí ló dé kí làwọn ẹ̀dúró náà ó ti clear báyìí kí làrá nígbà yín gbọ̀ngbọ̀ngbọ̀n ara àwọn ìdí tí ìjọba ṣe sọ àwọn ọba dẹni yẹpẹrẹ rèé gbogbo ẹnu ni mo fi ń sọ ara àwọn ìdí tí àwọn ìjọba ṣe make sure pé gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n wà lọ́dà local government chairman. It is a big shame. Gbogbo àwọn sẹ́ríkì wọn ní ìyàwó sáwọn sílábẹ̀ local government chairman ẹ lọ bèrè tó bá kọ́ sí bẹ́ẹ̀ nínú constitution ó kọ́ wà bẹ́ẹ̀ for writing sake ni kò sí ọba tó wà nílẹ̀ Haúsá emir kò sí bẹ́ẹ̀ mi àyẹn ṣe lè kéré tó president orílẹ̀-èdè ò lè bá sọ̀rọ̀ ẹ̀yìn àwọn kò lè pàṣẹ fún pàápàá tí àwọn olóṣèlú láńlá méjì tó bá ní problem emir àlè Haúsá máa ránṣẹ́ pé wọ́n including president kí ló wá dé tẹ̀yìn bàbá tiwa tí ẹ̀yin bàbá yìí ẹ̀ ń tọwọ́ bọ̀ wá lẹ́nu o mo máa play audio kan sí ìsìn ni mo ṣe rí ó ti pẹ́ tí wọ́n ti máa ń sọ̀rọ̀ kan fún mi ìdí tí àwọn black Americans tí wọ́n ṣe hate àwọn traditional rulers mo máa sọ fún yín màá sáré brief ẹ̀ kí n tó lọ síbi tí mò ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jẹ́ kó yé mi wípé táwọn black America ẹ̀ tó bá rà wọn ọba wa ó máa ń dàbí kó bẹ́ orí wọn ni ó máa ń dàbí kó ṣèkà fún wọn ni mo wá ní kí ló dé wọ́n ní ṣé mi mọ̀ pé àwọn ọba wa yìí àwọn lọ́ta bàbá ńlá bàbá wọn sóko ẹrú àwọn lọ sọ wọ́n dẹ àwọn lọ yí kádàrá wọn dà pé nígbà ayé yẹn pé ní láyé àtijọ́ tọkọ àti ìyàwó tó bá jọ ní minor issue tó jẹ kó bá bá wọn ṣẹ́ẹ̀tù ẹ̀ ọba máa ní kó lọ kó gbogbo ìdílé yẹn wá wọ́n ta ogun wọn sóko ẹrú just because kọ́tàyàn sóko ẹrú nígbà yẹn ó dàbí hot cake ó dàbí àwọn tó ń gbé ìgbògi olówó tí wọ́n rí billions of money sí hot cake ní oko ẹrú gbà yẹn àwọn ọba wa wọ́n ń jayé ayé àjẹrákábá àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ń jẹ ayé ẹ̀yọkàn yìí ni mo fẹ́ jẹ ẹ bá mi kọ́ sí comment section if I'm not making sense ó níbi tí mo lọ o ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń fojoojúmọ́ bà ti Yorùbá jẹ́ àṣírí kan bọ́ sí mi ní ọwọ́ nísìn mo dẹ̀ máa tú tí bá wá tú tán ẹ wá lè sọ pé káwọn DSS yìí máa wá mi kiri tí mo bá tú àṣírí ìtàn ẹ lè sọ pé kí oríṣiríṣi àwọn tẹ máa ń lò tẹ bá ti rẹni tó sòótọ́ ọ̀rọ̀ ẹni kọ́ bẹ̀rẹ̀ sí ní wá ìlú náà kiri Ogun State ni mo wà Ogun State ni mo wà ẹni kọ́ wá pa mí sorry I withdraw that statement ẹni kọ́ wá arrest mi ẹni kọ́ wá fi kélé òfin gbé mi kí ló dé ayé tí ẹ̀yin ọba yìí ti ń jẹ láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti wà tẹ́bí bá gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ tẹ́bí sọ́lẹ̀ Yorùbá di awo wọ́n ní ká má sọ̀rọ̀ ká má wò yìí ká má wò yìí ó dẹ̀ ń wò yìí lára everyday ẹ lè sọ àwa di olórí burúkú o ẹ lè sọ àwa di olórí burúkú ilẹ̀ Yorùbá kò ní lè work àwọn tó máa ń àwọn kọ̀ọ̀kan tí wọ́n súnmọ́ tó wà lóyìnbó wọ́n ní àwọn tó wà lóyìnbó mainly àwọn tí wọ́n jẹ́ black Americans pé wọ́n kì í fẹ́ fojú rí àwọn any traditional ruler ọba ni o baálẹ̀ ni o igbá ni o wọ́n kì í fẹ́ rí wọn pé because tó bá rí wọn wọ́n máa ń rí wọn ní ìrí ọ̀tá wọn. And the same thing happen to àwọn ọmọ tí wọ́n bí sí diaspora 95% àwọn ọmọ tó bí sí lóyìnbó ojú burúkú ló fi máa ń wo àwọn ọba wa tó bá rí àwọn ọba wa máa ń yínmú sí wọn ni látara wípé ẹ̀yin lẹ bà ayé wọn jẹ́ lẹ bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn black America jẹ́ ẹlòmíì wà ó jẹ́ kó jẹ́ olú ọmọ nílẹ̀ Yorùbá nítorí ìjẹkújẹ tẹ̀mbẹ̀lẹ̀kù ẹ mú wọn ẹ tà wọn sóko ẹrú
àwọn ọba wa tún ti ń bá nǹkan kan bọ̀ nísìnyí èmi lè máa sọ mo máa plé ẹ̀ gbogbo ayé máa gbọ́ bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ ẹni yẹn pariwo síta ni kí ló dé dẹ́ẹ̀dẹ̀ mìràwọ̀ ẹ̀yin bàbá wa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bàbá ńlá bàbá yín tí wọ́n wà nípò ọba lánàá wọ́n ti kúrò bẹ́ẹ̀ yín lẹ́wà bẹ́ẹ̀ sí yìí tó bá yá yìí náà máa kúrò bẹ́ẹ̀ lómi àbọ̀ síbẹ̀ ẹ má balẹ̀ ayé jẹ́ ìtàwọn bàbá ńlá bàbá wa ṣe nílẹ̀ Yorùbá kò tí tán lẹ̀ ẹ̀yin náà tún ṣe wọn wáì gbogbo àwọn nǹkan táwọn ṣe ní kí wọn ẹ̀mí àwọn ò lè ṣe nílẹ̀ Haúsá kí ló dé tẹ̀ ṣe nílẹ̀ Yorùbá kí ló dé tẹ̀ ṣe ní ilẹ̀ Yorùbá mo máa play audio yìí kí n tó béèrè àwọn ìbéèrè bíi 5 tí mo fẹ́ béèrè I am gonna play a audio now ó dẹ̀ ní àwọn béèrè kan tí mo máa jù sí public ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ wà lórí ètò rẹ̀ stay tuned mo máa play audio yẹn sí tí bá ti wá play ẹ̀ tán màá wá béèrè àwọn ìbéèrè kan tí mo ti kọ sílẹ̀ bíbà yìí tí mo ti kọ sílẹ̀ ṣẹ́rí mo ti kọ sílẹ̀ tí mo fẹ́ béèrè ó máa ṣe o kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè ó máa ṣe o kábíyèsí mo fẹ́ pè ọjọ́ yẹn ni o Yorùbá kẹ̀yìn àti bàbá wa ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ kó bàbá mi Olúwa ní sì mo rí fast caring humble guy mo rí ẹjọ́ nítorí Ọlọ́run kẹ̀yìn èèyàn wa bẹ́ẹ̀ bá ṣe ń wọlé bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ ẹ máa share program yìí ẹ bá mi share fídíò ìfún bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ọba ẹni ìtàn ọba Ọ̀nìrìṣà Ọ̀rìnkìlẹ̀ Mìtìtì ẹ bá mi share program yìí sí wọn ẹ bá mi share program yìí sí bàbá wa Alágbètìlú Ẹ̀gbá ẹ bá mi share program yìí sí bàbá wa Àwùjalẹ̀ ìlú Ìjẹ̀bú ẹ bá mi share ẹ̀ṣọ́ ìṣe àwọn náà ẹ bá mi share ẹ̀ṣọ́ ìṣe gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n ní ètò èyí kí ló dé kí ni àwa ọmọdé yìí la ṣe fẹ́yìn bàbá wa tó le tó yìí kí la ṣe fún yín tẹ́bẹ̀ dáríjì wá àmọ́ pàṣẹ yìí ṣùgbọ́n ẹ dáríjì wá tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ wa ló tó yẹn tó bá jẹ́ pé a ti ṣẹ̀yìn ní inú ayé tí gbogbo wa jọ wà tẹ́lẹ̀ a ṣáà ti wà nínú ayé mi sí kí ló dé kábíyèsí Elédùmarè ó sú mi o ẹ wò èmi máa play audio I'm gonna play it kò kìí ṣe pé ohun mi lẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tábà sọ pé bákan máa play ẹ̀ sí mo máa play ẹ̀ síta. Yóò náà olú ti dé bí mo ṣe dé o ibi tó láyé mọ́ ọ́pdéètì kan ló ṣẹlẹ̀ tí mo gbọ́ tí mo fẹ́ bú wá fún láti fẹ́ ká pẹ̀lú tó jẹ́ kó máa lọ gbẹ́ ní Ìjẹ̀bú Òde ọba Dr. Fíkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ di ọgbàgbà second àdìbàbọ̀ fúnra àti Ìjẹ̀bú ó fẹ́ bí èèyàn joyè ní ẹnìjọ́ ọ̀hún láìpẹ́ yìí ọ̀tọ̀ àkàwọn oyè wọ́n ti joyè ọwọ́ adarúkọ Malam Nasiru El-Rufai. Malam Nasiru El-Rufai wọ́n fẹ́ fi joyè nílùú Ìjẹ̀bú according to information tá à ń gbọ́ gẹ́gẹ́ bí kíní kan Ìjẹ̀bú là ní ẹnìjọ́ ọ̀hún láìpẹ́ yìí ọ̀tọ̀ àkàwọn oyè wọ́n ti joyè
Wọ́n á dárúkọ Malamọ́sìn L5 gẹ́gẹ́ bí kíní kan Ìjẹ̀bú land. So tó túmọ̀ sí pé Malamọ́sìn L5 former Kaduna governor kan ní ẹ̀ka Kaduna state clinic. Ó fẹ́ àjòyè. Ayé ń kéde àwọn kíní kan Ìjẹ̀bú land. Tó jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ tó jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹjọ́. Àwùsá tó jẹ́ wá jẹ́ kíní kan nípa lórí. Nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé àwọn alábàá ló ń joyè lé wọn lórí ilé Igbo. Ní Àwùsá, Malamọ́sìn L5 tí wọ́n á joyè ní Ajílẹ̀ Ìjẹ̀ tó yẹ kó máa jẹ bẹ́ẹ̀. Wáyé tó yẹ ní ibẹ̀ ẹ̀yìn ẹ̀jẹ̀ ìgbà tó ń bẹ̀rẹ̀. You all know it by half in some aspects. What if you are in a chair, you are a bit of it. What you are in some aspects. Ijebu, as on Southwest, we should read a poem. We should do lesson poem. To comprise of so many religions. We should call our ethnic. And we try to cover ethnic. Wàhálà Yorùbá, Gbawa àdúrà, Ijebu àdúrà, Ọ̀yọ́ àdúrà, Kéde, Amúnikèdè, Ìjọ, Odò tí ẹgbẹ́ tí ó ṣàṣe ẹlẹ́sìn kan àbí oní áfẹ́ẹ̀tì kan, wọ́n wá mú olùdí Fúlàní, mo ṣe Haúsá o, látàlá Haúsá, Adépò àpàṣẹ àmì, Fúlàní. Ọ̀pẹ́sẹ̀ náà wọ́n ṣẹlẹ̀ ń jẹ́ òde. Ìkọ̀ ẹ̀ tó wá ṣẹlẹ̀ kò ní nílẹ̀ Haúsá wọ́n máa fi àwọn ẹni ẹ̀kùn ìtàn. Bí àdúgbò mi tí mo gbọ́ òwò lójú olówó jẹ́ lóde. Àwọn ọmọlá ìṣọ́nà àdúgbò mi pa láì ní ìfẹ́ lóṣù. Mo fẹ́ kẹ́ ọ̀pọ̀ ẹni tó sọ̀rọ̀ yọ ọmọ Ìjẹ̀bú Òde. Ẹni tó ṣe voice note yìí síta mi ò mọ̀. I don't know you. Ẹni yẹn kàn fún àgbọ̀mọ̀ Ìjẹ̀bú láwọn. Ẹ máa gbọ́ lọ. Ní áfẹ́ẹ̀tì kan, wọ́n wá mú olùdí Fúlàní, mo ṣe Haúsá o, látàlá Haúsá, Adépò àpàṣẹ àmì, Fúlàní. Ọ̀pẹ́sẹ̀ náà wọ́n ṣẹlẹ̀ ń jẹ́ òde. Ìkọ̀ ẹ̀ tó wá ṣẹlẹ̀ kò ní nílẹ̀ Haúsá wọ́n máa fi àwọn ẹni ẹ̀kùn ìtàn. Bí àdúgbò mi tí mo gbọ́ òwò lójú olówó jẹ́ lóde. Àwọn ọmọlá ìṣọ́nà àdúgbò mi pa láì ní ìfẹ́ lóṣù. Wọ́n ní kàmúlá tó ń gbé ládùúgbò wọn ṣọ́nà 50 tó ń gbé ládùúgbò pa láì. So, kàmúlá náà sọ yìí, èdè pa wọ́n pọ̀ jù. Gbogbo títí ti bàjẹ́, wọ́n ti lé káwọ́ oṣù bí mẹ́ta àdúgbò àìsàn tó dé fún wa ṣe. Àgbà pé yóò bá lórí méjì bẹ́ẹ̀. Ọ̀nà ọlọ́pọ̀ jù tó ń paṣẹ òun láti bẹ́ẹ̀. Àdúgbò bọ́lá àdúgbò náà fẹ́ sí láì ṣe sábà. Ọlọ́sọ̀ ti lówó àwọn ìgbòho jẹ́ ó ṣàwọn tí mo gbé jẹ́ lórí ìdánilọ́sà. Òṣìṣẹ́ tó ti bẹ̀rù gbé sí ìdúgbò mẹ́tẹ̀lẹ̀ ìdúgbò gbé sí. Olùdí àdúgbò bẹ́ẹ̀ yẹn. Kíkọ́ bí ara ṣẹlẹ̀, wọ́n gbá àpọ̀ present my street. Wọ́n gbá my street. Ẹ̀dá sọ yìí tó pè é. Lọ́pọ̀lọpọ̀ bá fẹ́ yé kíkọ́ àwọn yòó ìlú. Jẹ́ láì alẹ́ ìsáré kejì. Wà lẹ́nu máa ń sáré lóde ìbẹ̀ fún àyè ọmọ wọn. Wọ́n gba àwọn Yorùbá wọn kó ìlú lọ́dọ̀ sí ẹ̀yìnlẹ́ sí ìwọ̀n gbé gọ́ọ̀mẹ̀ntì nígbà tó wọ́n sí ìmọ̀ ẹgbẹ́ ṣe kékeré lò. Wọ́n máa ta sí jẹ́ òde sáré sí ìwọ̀n ní ọdẹ làwọn yẹn ká láàrin ọjọ́ márùn-ún lórí ọmọ ọjà máa ń lọ àti ọmọ wọn láì ní sí wọn lè pọ̀ ní tẹ́lẹ̀ lọ. Ìdí aláìlọ́wà ká tú àwọn tí wọ́n gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ kúrò àwọn pọ̀ sí ní ìkàwé pọ̀ sí. Ọ̀bísàlẹ̀ mo lọ sí wọ́n bá fóònù jẹ́ lọ sí jáde lọ́lẹ̀. Ìgbàlọ́ gba fóònù níbẹ̀ tó ti di tí ó tẹ fóònù owó tó gbà kí ní àwọn ọkùnrin fún un. Ó ti gbìyànjú ní ẹ̀ka pẹ̀lú lọ́rọ̀ lọ. Tó lọ yọ ọ̀bẹ jáde lórí àwọn àti bí àlàyé àwọn ọkùnrin ti sábà ti sábà pátá ẹ̀ka fún kẹrin. Ìgbà láwùjọ ó máa kú lórí ìpàdé o. Bọ̀wá tẹ ẹ máa fi ń gbé tọ́lá tó tó ìdíkọ̀ máa yẹ fún ẹ ló ń ṣe mọ́ pé ọ̀rọ̀ yẹn tó dá fún ọ.
àdúgbò gbogbo sáìdì ìlú tó bá. Bóyá mi tẹ́ẹ̀bà lókè pé kẹ́ ẹ̀ má jòkó yín. Tẹ́ẹ̀bà lókè pé bẹ́ẹ̀ lókè pé gan ẹ má làjú ilé kéèyàn tọ̀bẹ̀ pẹ̀lú lára o. Òun lè sọ́ọ̀sì pé wọ́n pa ẹnìkan pé wọ́n kó 300,000 lẹ́ẹ̀kọ́ lọ sí òkú ẹni yẹn. Gbogbo kìíní díẹ̀ làwọn bàbá wa ń gbọ́ o. So ti tí ó tẹ fún ọtọ fún mi olówó tó wọ́n fẹ́ gbà 3,000 fún mi mo fẹ́ di pé ìlú tẹ́lẹ̀ dáa pẹ̀lú tó lọ tó lọ yọ ọ̀bẹ jáde lórí àwọn àti bí àlàyé náà gbogbo ìlú tẹ̀sí àbí ìlú tẹ̀sí àbí pàtàkì áfíríkà ẹ̀ lóde nígbà bá wà fún ó máa yóò fi pàmì o bọ̀ máa tẹ kábà fi gbé tọ́lá dòdò èdè tó máa fi fẹ́ ẹ ló ń ṣọmọ pé ọmọ yẹn tó dá fún ọ àdúgbò gbogbo sáìdì ìlú tó bá mi ọmọdé kádàrà kálẹ̀ ńlá bí àbúrò ìjọba rẹ̀ ńlá dòdò nítorí pé wọ́n di gbogbo so pẹ̀lẹ́ tó wà ní òun mọ̀bí ládùúgbò ìfẹ́ àwọn sáyẹ́ntì kan rí alẹ́ ọdún kan ìwà lọ́wọ́ kí wọ́n wà lọ́dún wọ́n wá lẹ́yìn tí àwọn olùkọ́ ń fọ́sí fún ọdún tó wọlé yẹn ti káwọn àmì sí bẹ́ẹ̀ bàgẹ́ àlàyé gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ní pàṣẹ lọ́dà bàgẹ́ ẹ̀ mọ̀ nígbà gẹ́gẹ́ sí bẹ́ẹ̀ lọ fẹ́ bá bẹ́ẹ̀ ni pé ẹ wùdà ọ̀ ká níbi ẹ̀ jẹ́ pé ìdíjì sẹ́fẹ̀tì táwọn òdìdí sí sẹ́fẹ̀tì tó lọ́ọ̀ gbọ́njọ́ rẹ̀ wọ́n làgbà ti fẹ́ sọ̀rọ̀ àkàkọ́ bí nǹkan wọ́n á tún lè bẹ́ẹ̀ wọ́n á tún lọ́ọ̀ yẹn kó ti lọ àwọn pàtàkì yẹn kó máa ṣe bẹ́ẹ̀ ó ti pọ̀ jù ó ti di gbogbo àgbàdo yẹn kó máa rí bẹ́ẹ̀ yóò dùn mí dùn. The funny part lọ́wọ́ tó o sọ yìí lókun state àwọn tó ní access àti commercial body lókun state ló sọ fẹ́ o tó ní access àti commercial body tó ní access àti ọ̀kadà Ìjẹ̀bú lẹ́yìn mátúwà nìyí. Bọ́dà mi ìmọ̀lẹ̀ Yorùbá God bless you. Voice note tẹ fún mi náà ni mo fi sọ̀rọ̀ yìí because a ní láti pariwo ọ̀rọ̀ yìí síta kí gbogbo èèyàn gbọ́ because ó jẹ́ nǹkan tó burú jáì. Ṣàgámù àkọ́tọ́ yẹn ṣòṣèlú olówó lọ́wọ́ ló fi kí wá ló fi jẹ́ lọ ló fi jẹ́ ọ̀nà àgbọ̀wá lẹ́yìn owó ní Israel lọ́sẹ̀kọ̀tì lọ́wọ́ tó kàkà lẹ́nu skate olófúnláṣẹ torí ó ṣòṣèlú ìjọba sẹ́kọ̀ọ́ alọ́gbọ́n ṣòṣèlú lórí ìwọ̀n ráyò ìjẹ́sì pọ́lítì Hausa ní ẹ̀dá tó yẹ gbogbo ilé ìjọba ló ti rà ní ilé tí mo gbà jẹ́ pé ní oṣù ọdún mẹ́rin bá mi tó gbé lẹ́yìn ọdún nígbà tó ra ilé ló wà mẹ́tẹ̀lẹ́ ó ra ọ̀pọ̀ ilé kan tẹ́sán ní lówó láti gbogbo ó ra ilé kan níbi òyìnbó ó sì bọ̀ ọmọ láti fi ìlú oṣù tẹ́jọ́ ó ra ilé kan ó kọ́ ọ̀rá ní káàkiri ẹ̀sìn ó ti wá tó yẹ kí ó máa ṣe ẹ̀mí nǹkan láàrín tó fi láìkí ìbàdàn nìyẹn bó ṣe lówó tó bá jẹ́ àwùsá sábà kọ́lé kọ́lọ́kọ́lẹ̀ sábà nígbà sábà tó bá kọ́lé báyìí sára àdúgbò tó ṣe sára ṣàkà àwọn ọmọ lápapọ̀ lọ́rùn ṣàkà bẹ́ẹ̀ náà ti gbó ìdájọ́ tó gbọ́ ọ̀pá fún ká fún àyìn náà ìjẹ́ ti fún lára àdìgbà lórí fọ́fọ́n wọ́n pọ̀ ṣàkà gbogbo gbogbo sábòlì gbogbo ìgbó tí wàá pọ̀ jù wáyé tilẹ̀ fún wáyé tilẹ̀ bàbá àdìgbà tí dàpọ̀ mọ́ra nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ìgbìmọ̀ ìlú àṣẹlẹ̀ àwọn ọkọ̀ ìgbà àti àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́ẹ̀ká ìṣe wọ̀ because àwọn ìwà ó ti ṣe Bọ́dà mi ìmọ̀lẹ̀ Yorùbá I cite you. Now gbogbo wa ti gbọ́ nǹkan tí ẹni tó pariwo síta yìí sọ. Èmi wá fẹ́ béèrè àwọn ìbéèrè kan tí màá fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo èèyàn ọkọ Yorùbá tẹ́ẹ̀kì ìṣọmọ àdé o torí a ti máa ráwọn tó wọn máa kọ nọ́ńsẹ́ǹsì bíbá yìí sí tí wọ́n máa dúró de ọmọ Ṣàgámù làwọn pé ọba Àwùjalẹ̀ kò ń ṣe ní àrífín kò ń ṣe kinní kan bàbá pé kí inú mi á dùn kẹ́ má tẹ́tí sí nǹkan tó bá sọ fún yín kẹ́yìn fún ara yín kí ẹ wo fídíò yìí kẹ́ wá wò ṣé mo kú yín ni àbí mo pè é ṣàkíyèsí mi ì tiẹ̀ kú ní nọ́mbà yín dábà ní ká pè yín tí bá dẹ́ pè yín nìkan lè máa gbọ́ ṣùgbọ́n tá a bá pariwo ẹ̀ síta báyìí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ní wéètì wọ́n á lè pè yín pé bàbá ẹ má dánwó ẹ̀wò lásà tẹ́ bá ti fi jẹ́ kí ẹ lọ wọ̀ lóyè
kò sọmọ Yorùbá kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá tí ẹ lè fi jẹ oyè yẹn sà. This is serious. Now ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé kí ló dé tí wọ́n fi rò pé Fúlàní ló yẹ káwọn ìjọba ìyẹn Nasiru El-Rufai tí gbogbo wa mọ̀ dáadáa kó lóṣèlú ni. Ṣé ẹ fẹ́ fi jọba, ṣé ẹ fẹ́ fi jẹ oyè sílùú yẹn kó wá dúró bẹ̀ gẹ́gẹ́ bí godfather? Á lè tó bá dásìkò election á lè máa fún àwọn Fúlàní ẹgbẹ́ ìbákọ̀ kí wọ́n lè gba Ògùn state ní àbí kí ni ìdí tí ṣé kó lè máa dìlífà Ìjẹ̀bú Òde fáwọn Fúlàní ni àbí kí ló ṣẹlẹ̀ tó torí mi mọ̀? Ìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè ẹlẹ́kejì, kí ló ṣe tó fi qualify láti jẹ oyè yẹn? Kí ló ṣe tó wà láǹtí ẹ̀ tí ẹ fi ìwòkó jẹ kí ẹ fún lóyè yẹn? Torí nílẹ̀ Yorùbá wọn kì í ta oyè, bó tiẹ̀ jẹ́ pé owó ló ń foyè pa nísìnyí. Yes, kò fẹ́ tó fẹ́, kò sóyè tí wọ́n fẹ́ jẹ́ ilẹ̀ Yorùbá sí tí ò dé náà. Èyí tí mò ń sọ̀rọ̀ mo fi Ọlọ́run búra fún oyè kan wà tó kó lè kó wọ́n fẹ́ fún tí mo dẹ̀rù pé tí ó lè ṣe oyè kékeré, oyè tó ní wéètì nílẹ̀ Yorùbá ni mo fi Ọlọ́run búra fún. Yes, ẹni tó lè fẹ́ fún mi lóyè yóò kìí ṣe olóṣèlú lára àwọn tá a jọ ń ṣe Yorùbá nation ni. Ìgbà tí mo ṣe owó tí mo máa ná pé mo fi jọ ọmọ kékeré ó lọ close to 800,000. Ká máa sọ pé ẹni tó di Àwùjalè fẹ́ fi jọba á ní ètò àbọ́lá bò kí ló ṣe tó wà láǹtì ẹ̀? Àbí ṣé ọmọ Yorùbá ní El-Rufai ni? Ìbéèrè nìyẹn náà, ṣé ọmọ Yorùbá ní El-Rufai? Ìbéèrè kẹrin, ṣé irú nǹkan yìí ṣó lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá? Can this happen in northern Nigeria? Nísìnyí, ṣé ìdí táwọn Black American tí wọ́n kì í fẹ́ rí èèyàn bá sójú, tí wọ́n wà justify or not? Ìbéèrè kẹfà, kí ló dé tẹ̀yin bàbá wa tí ẹ lè jáwọ́ nínú láti máa tà wá sóko ẹrú? Why can't our leader desist from selling us out to our enemy? Àbí wọ́n ṣọ̀tá wa? Are they truly our king? Ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ ọba, ṣé ọba wa ni yín ṣá? Are you our king? Are you truly our king? Are you for us? Ṣé pẹ̀lú gbogbo nǹkan tá à ń sọ yìí, pẹ̀lú ìbéèrè náà lélẹ́yìí o, bí gọ́ọ̀mẹ̀ntì ṣe regulate gbogbo ẹ̀yàn ọba tí wọ́n gbé yín wá sí local government level, are they justified or not? Ǹjẹ́ ilé yìí gan kò tó kí ìjọba sọ àwọn ọba dìgbàkulẹ̀ nígbà tó bá ń rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń pariwo pẹ́ ṣe kò kì í ṣe nǹkan tó tọ̀nà? Tọ́ba bá fi yín sípò kẹ́ máa kọ̀ntrólù nǹkan máa bẹ́yìn yẹn. Is this why our king is not supporting Chief Sunday Igboho? Ṣé nítorí láti máa gbàbọ̀dè ní gbogbo ẹ̀yàn ọba ò ṣe support Chief Sunday Igboho? Lẹ́yìn ọba kọ̀ọ̀kan lẹ̀ ṣe dúró tọ́kẹ jáde tọ́kọ Chief Sunday Igboho? Ṣé torí láti máa fi àwọn torí láti máa gbé àwọn Fúlàní lé wa lórí? Ṣé ìdí tí ẹ̀ ṣe fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá dá dúró nìyẹn?
ṣé ọba wa ni ṣé ọba wa lẹ jẹ́ àbí kòkòrò ajẹnirun lẹ jẹ́ sí wa. Ẹ̀yin ìyọwọ́ ìjọba fi dáhùn àwọn ìbéèrè sí comment section ó ṣe kókó. Ẹ má gbàgbé láti like, love, comment, share. Kẹ̀dẹ̀ má gbàgbé àti subscribe sí YouTube channel wa. Kẹ̀dẹ̀ tọ́ notification bell yín. Wahala bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Wahala bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Wahala bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi Wahala bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi. mo lè kọ́ ní báyìí. Ààrẹ Laji Abbas pariwo síta pé wọ́n fẹ́ pa àwọn tí bá ṣe ń sọ̀rọ̀ yìí àìtí ìwọ̀ba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan kó dún pínpín. Ṣé nǹkan tí Ààrẹ Laji Abbas ṣe ṣé nǹkan burúkú ni wọ́n ṣe ilẹ̀ Yorùbá ni pé wọ́n fẹ́ jẹ́ kí ìtàn wá pa wọn. Ó ti wá yé mi báyìí. Èmi o, mo ti bẹ̀rẹ̀ báyìí, mo lè ti bẹ̀rẹ̀ padà nìyẹn. Ẹni ẹgbẹ́ tí bá fẹ́ ṣe tó bá ń dì mí mú pé kí n má sòótọ́ ọ̀rọ̀, I think I need to pull out from that. Yorùbá nation kì í ṣẹgbẹ́ o, movement ni. Kò dẹ̀ kí í ṣọ̀rọ̀ Yorùbá nation ni mo sọ nísìnyí. Ó ní àwọn ẹgbẹ́ kan táwa àtàjẹ́ sọ̀rọ̀ ta belongs tó máa ní ká má bú àwọn èèyàn ká má sọ̀rọ̀ sáwọn èèyàn ká má ṣe gbà. Èmi ò ní bú àwọn èèyàn but bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ láti máa pè wọ́n ṣàkíyèsí mo ti bẹ̀rẹ̀ báyìí. Ẹgbẹ́ tí kò tí mo ṣe wà tẹ́ lọ́rùn kí wọ́n yọrí. Mi ò ṣe é sí owó mi ì lè ṣe láti lè tẹ́ ẹgbẹ̀rún lọ́rùn ṣe nítorí ìfẹ́ tí mo ní sílẹ̀ bàbá mi. Ẹgbọ́n kan tí Alhaji Abbas sọ. mo lè kọ́ ní báyìí. wọ́n mọ̀ lẹ́yìn fẹ́ pa wá o láì ṣàdìẹ kí mo ṣe gan ẹnjìnìà bá mi ka lẹ́tà ọ̀sẹ̀ lẹ́tà mẹ́tò sí bá mi ká. ó wà tó sì bí. èdè òyìnbó ló fi kọ́ kí ló ní mo ṣe aló ní mo ṣe. I have been calling you since and you refuse to pick your calls. No problem. èrò máa ń pọ̀ lórí kọ́ mi. I just want to let you know that all your information is with us. mo mọ̀ wá dára o. Where you stay and including where you are right now. ibi tí mo tún wẹ̀ tún mọ̀ bẹ́ẹ̀. We are watching you. I promise you that I will kill you and I will make you feel the pain before I take your life. Okay. Mark my words. Okay. I will visit you. Kówó tó ń gbẹ̀mí mi ò wọ́n kàn mí lára o. IG l'Abuja wọ́n fẹ́ pa mí o. Engineer Olúṣèyí Mákindé wọ́n fẹ́ pa mí o. Ọ̀ọ́nì research text message tí mo gbà láàárọ̀ inú ẹni ń pè mí. Ó sì tún tẹ́sì ẹ̀ mo ti fi ìta lórí Facebook náà o. Commissioner police ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ẹ̀sẹ̀ kú òǹbẹ̀ ni wọ́n fẹ́ pa mí o. Mo ti wá sẹ́lẹ̀yẹlé o gbogbo ọmọ Yorùbá nílé lóko kíní àti ń pè lọ́wọ́ ẹ̀ ó ti ń ní arónú o. Wọ́n fẹ́ pa mí o. Wọ́n fẹ́ pa mí o. Ẹ má jà fojú kékeré wo kíní yìí o. Wọ́n fẹ́ pa mí o.
kí ló dé kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi nígbà wo èé sádìẹ wọ́n èé sádìẹ náà ṣé lórí ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tá à ń sọ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ à ń sọ fún yín pé àwọn ẹni yìí ẹni ibú ni wọ́n ṣe kò rí bẹ́ẹ̀ báyìí ẹnjìnìá bá mi kọ́ ọ̀tí ẹ gbogbo aráàlú ti ń gbọ́. ẹ dúró lọ ǹjẹ́ ká tiẹ̀ má wà ní olórí àbí àgbààgbà kankan mọ́ nílẹ̀ Yorùbá ǹjẹ́ kò dàbí bóyá ká bẹ gọ́ọ̀mẹ̀ntì kó jọ kó bá wa yọ gbogbo kí wọ́n bá wa cancel gbogbo religious schools ní ilẹ̀ Yorùbá kó má dá àwọn àgbààgbà kankan lóhùn kó má rẹ̀ níbọ̀ àti pé èmi lọ bá èmi nígbà èmi làwọn kọ́ bá wa yọ wọ́n kúrò nínú constitution kọ́ àwọn Afẹ́nifẹ́re everybody kí wọ́n dissolve ẹ̀ kí gbogbo akọ̀ wà bí ọmọ ìlú lásán kí àwa ọ̀dọ́ ká wá já fúnra wa torí èmi ò rí kókó pé alágbàgbà nílẹ̀ Yorùbá báyìí àgbàgbà tí a dẹ̀ tí wá nídìí àkọsímọ́ damages. Ibi tí wọ́n ń ṣe fún wa ó ti pọ̀ jù mi ò róye kankan tágbàgbà kankan ti ṣe látìgbà tèmi ti gbọ́njú lẹ̀ Yorùbá kí wọ́n tó bí èyí they have always been complaining of the elders nígbà tí wọ́n tún bí ìwé mi wọ́n tún ṣe ń complain àwọn àgbààgbà then tí ipò àgbà ò bá wúlò fún wa lẹ̀ Yorùbá kó wá empty ká mọ̀ pàdé ní tó máa jà fún wa ká fi òògùn wa sọ́wọ́ Ọlọ́run ju ká wá máa gbọ́ pé ẹnìkan nígbà ẹnìkan làwọn ká dẹ̀ má rí performance kankan ẹ wò wọ́n tó ṣẹlẹ̀ ní Kaduna tí àwọn Nigerian Air Force tí wọ́n ṣe mistake ju àdó olówó tó bọ́ǹbù àwọn tí wọ́n pa àwọn èèyàn ẹ wò kó tó ń bá wọn fà nísìn ẹ mọyẹ ẹ̀mí tó ti bọ́lẹ̀ Yorùbá ni lórí pé tájú rẹ̀ ti ṣe pé a ò mọ àwọn tí wọ́n ń ṣe gbogbo alamọ̀ páwọn Fúlàní lò then kí ló dé tí a lè put end to it kí ló dé tí a lè ṣòfin pé Fúlàní tí ó bá ti lè tẹ̀lé òfin wa kó filẹ̀ wálẹ̀ dájúdájú ìdí tí gbogbo ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan tí ẹ̀ ṣe support ṣe Sunday Igboho dájúdájú ẹgbẹ́ jẹ́ kí ìbàjẹ́ máa gbilẹ̀ Ọlọ́run ò dẹ̀ rí fún gbogbo yín ṣe gbogbo nǹkan tẹ́ bá pètèpèrò lórí àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ajẹ́ ti yín ajẹ́ tàwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ yín àgbààgbà yín lẹ́tí dàgbà lẹ́tí darúgbó nínú ẹ̀yìn àgbààgbà yín ìtọ́lọ́ba bless ìdùnnú yín ló máa lò another 50 years kí tiẹ̀ ni mo sọ ìtọ́lọ́ba nínú àwọn àgbààgbà normal àgbààgbà ìtó kéré jù nínú àwọn normal àgbààgbà yín ni ó ti wọ 60 kò sí tí ò ti wọ 60 ní gbogbo wọn tẹ́ bá lò another 20 30 40 years tó bá yọ 40 tó bá wo 40 years pẹ̀lú age mi ti darúgbó ìdí tẹ́lù ṣe ń ba àwa nìyẹn torí àmọ̀ ọ̀kọ́ táwọn ará bíi máa bá wa fà tẹ́yìn bàbá ìjẹba rọlùgbó tán àwọn ọmọdé ló máa kàn á lè mọ̀ nǹkan ẹ wà láyé wọ́n bá wa fa irú eléyìí dẹ́gbà wá sí láyé mọ́kọ́ wọ́n sì wò pé àpáwọn bàbá wọn sì wà wọ́n ń pa wá tí ó bá wá sí ẹ̀yìn bàbá mọ́kọ́ ẹ wò you are all welcome back to the mass BTV you have known before. Ẹ̀rí pé láti bí àbí ọdún kan sì mo panu mọ́. Ìdí tí mo dẹ̀ ṣe calm down ni wípé a lot of people a máa sọ pé Igboho ló ràn, Igboho ló ràn, Igboho ló ràn. Wọ́n á máa sọ pé Igboho ló ràn mí níṣẹ́. Ọlọ́run dẹ̀ ṣe pé bàbá mi ti gba freedom sí àṣírí kan náà mọ̀. Mo ti padà sókùn sábẹ́òkúta. Bàbá wa ṣe Sunday Igboho ti wà ní Germany. Mi lè sọ̀rọ̀ sí kẹ́nìbọ̀dì sọ pé Igboho ló rán mi mọ́ gbogbo yín lẹ mọ̀ láti lẹ̀ pé gúdúgúdú ní mímì fìgbà kọ̀kọ́ túra lẹ̀ gbogbo yín lẹ mọ̀ pé mi ò kí ń wò mi ò kí ń òótọ́ ọ̀rọ̀ ò kí ń fì mí lẹ́nu láti sọ kò ṣe pé kí n máa sọ̀rọ̀ sáwọn àgbààgbà no
mo máa bá wọn sọ tó ń jò tọrọ tẹ́nìkan tí àwọn èèyàn bá àkíkú jẹ̀ kan lọ téèyàn bá torí ilẹ̀ Yorùbá jẹ́yà orí àjẹ tẹ́bá ní kó wá gbé mi millions of people like me will still stand in this our land. Ẹ lọ gbọ́ fídíò tí mo ṣe jẹ̀nẹ́rítọ̀ yìí ti fẹ́ ẹ wò ẹ lọ gbọ́ fídíò kan tí mo ṣe gbà kan èmi ò rányàn Yorùbá nation ló ká wa lápákò kò ṣe pé mo jó ní jàgídíjàgan ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ táwọn tó súnmọ́ yín tí wọ́n lè bá yín àwa máa bá yín sọ. You are all welcome back to the mass burial you have known before. À ń dákẹ́ à ń kú kílẹ̀ táwa lè sọ̀rọ̀ tábà dákẹ́ tí wọ́n pa wá kílẹ̀ tí àwa kú lè sọ̀rọ̀ ó dáa kéèyàn kú bí ọmọ akin ju kó kú bí ọmọ àdé lọ. It's becoming much. Kí ni mo sọ? It is becoming much. Ó ti pọ̀ jù fẹ́yìn bàbá yìí. Mi ò kí ẹ̀. Ohun tẹ́ bá fẹ́ ṣe fún ẹ wá ṣe. Ìtàn ni gbogbo wa ń kọ. Ìtàn là ń kọ. Ìwọ àgbààgbà tó bá ń hùwà tí ò dáa tá a bá ń pariwo fún yín tẹ́ wá wò pé the next thing ni pé kẹ́ni kan wá gbé wa ẹ̀kọ́ gbé wa ṣé tó bá gbé àwa ṣáàwọ̀ míì tí wọ́n ti lù kó tá à ń ṣe tí wọ́n dẹ̀ mọ̀ pé òótọ́ là ń sọ ṣé wọ́n ní sọ̀rọ̀ sókè ni torí ìdí kan àbí ìdí kejì ni Ọlọ́run ṣe dá gbogbo wa sílé ayé. Yes èmi dẹ̀ mọ̀ pé tásìkò tèmi ò bá tó mi ní dákẹ́. Tí àsìkò tó lọ́n bá dẹ̀ kọ fún mi tí ó bá tó mi sọ pé anybody fẹ́ pa mí but that is just the fact. Yeah, that is just the fact. Kí ló dé? Kàdé bá yín fojú sọ àbá yín finú sọ ẹ̀sìn ẹni pẹ́ mọ̀ nǹkan tó ń ṣe. Ẹ wo àṣàrẹ lájà bá sọ́wọ́ wá ṣe Yorùbá ní sọ ní. Ìyẹn fi máa mọ̀ pé inú ẹ̀jẹ̀ àwọn bàbá yìí ló wà wípé kó máa fojú wọ àwọn ọmọ wọn kọ́kọ́ máa pa wọ́n kọ́ máa sin wọ́n kí ẹ̀. Ààrẹ Lájí Abbas mọ bí bàbá yẹn ṣe máa ń kó àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́nu. Ààrẹ Lájí Abbas máa ń kún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kò sí àgbààgbà ilẹ̀ Yorùbá Ààrẹ Lájí Abbas tí wọ́n kì í pọ́nlé. Wá gbọ́ pé wọ́n dúnkokò mọ́ ọrú ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ pa ká má tiẹ̀ lágbà Yorùbá tó máa halẹ̀. Ká má rí àgbààgbà Yorùbá kan tó máa halẹ̀ tó máa tiẹ̀ sọ̀rọ̀ tó ṣe kíní. Ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé wọn ò dá sọ́rọ̀ Ìgbòho torí Ìgbòho ṣe Yorùbá nation. Ṣé Ààrẹ Lájí Abbas ṣe Yorùbá nation ni? Ṣebí Ààrẹ Lájí Abbas ń sọ bí tán Yorùbá ṣe jẹ́ ni wọn ò lè kẹ̀yìn sí Yorùbá nation. Mo lè ka ọ̀nà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ sí 6 tí Ààrẹ Lájí Abbas ti sọ̀rọ̀ tó dá nípa Ìgbòho. Yes, Ààrẹ Lájí Abbas wà ní àwọn tó kọ̀ǹfàmù pé lóòótọ́ làwọn Fúlàní ni wọ́n pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ sọ pé ìdí nìyẹn táwọn fi support Chief Sunday Igboho nígbà tó lọ sí Gbogbo. Wọ́n sọ pé ẹ lọ sórí péjì wọn máa rí níbẹ̀. Mo ti rí àwọn ọmọ Yorùbá kan náà tó ń pè mí máa ń rí Ààrẹ Lájí Abbas kì í ṣe supporter Yorùbá nation mi ì tiẹ̀ dáhùn. Torí mi ìfẹ́ ẹ̀kọ́ tó máa dàbí ọ̀rọ̀ bóyá mò ń sọ̀rọ̀ màbí kọ̀ọ̀kan bí èèyàn bíi 5 ó mẹ́sẹ̀jì ni. Ààrẹ Lájí Abbas tí gbogbo wa máa ń jà fún ilẹ̀ Yorùbá gbogbo wa ò lè fèsì ọ̀nà kan náà. Ìtàn ni Ààrẹ Lájí Abbas fèsì. Àkàwádẹ́ fèsì òmìnira. À ń ṣiṣẹ́ fúnra wa ní. Mọ̀ pé indirectly Ààrẹ Lájí Abbas gan jà fún ilẹ̀ Yorùbá ni. Mo fi Ọlọ́run búra. Gbogbo àwọn ọ̀tọ̀ tí wọ́n pa ní tí wọ́n ń fìdí òótọ́ múlẹ̀ wípé ilẹ̀ Yorùbá ti dá dúró rí. Wọ́n fìdí òótọ́ múlẹ̀ pé ilẹ̀ Yorùbá
àwọn Fúlàní ti pa àwọn bàbá wa pàkó parí ṣé yẹn gan lásán ṣé kò tó fún ẹ ókè ní ká sọ pé ìdí ààrẹ Ògùntàn ń ṣe yẹn ni wọ́n pè ní indirect grassroots of awareness nìyẹn Fúlàní pa àwọn bàbá wa ilẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ Fúlàní ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ti dá dúró rí ìgbà kan àwọn ò sọ pé ẹ̀jẹ̀ ká gba Yorùbá nìṣọ̀ bọ̀tọ̀rọ̀ tó ń sọ yẹn ó ṣiṣẹ́ fún nǹkan táwa pariwo torí pé ẹni tó gbọ́ pé Fúlàní ló pa àwọn baba ńlá bàbá ẹ̀ tó gbọ́ pé wọ́n jẹ́ àwọn kan bè kan pé Fúlàní tó dẹ̀ mọ̀ pé àwa tí Fúlàní jọ jẹ́ ọmọ ìlú kan náà automatically tó bá wá láǹfààní láti gbọ́rù fídíò táwa ń ṣe kò lè ní choice ju pé kó support Yorùbá nìṣọ̀ lọ ìdí nìyẹn ààrẹ Lájí Abbas òde fìgbà kan sọ̀rọ̀ Chief Sunday Igboho rí láìda wọ́n lè ti bú bàbá Akíntóyè rí or something like that àwọn àgbààgbà kan ti pè wọ́n ǹjẹ́ lè fi kí wọ́n ṣe irú ẹ̀mọ́ mi ìṣọ̀pọ̀ ti pé wọ́n bú bàbá nǹkan tí ò dáa ni torí èmi náà gbọ́n gbà yìí ẹni tó ṣe nǹkan tí ò dáa lénìí ó lè padà ṣe nǹkan tó dáa lọ́la ẹ jẹ́ kí gbogbo wa fi ọ̀rọ̀ bàbá wa Bánjí Akíntóyè ẹ jẹ́ ká fi kọ́gbọ́n bàbá ni bàbá yẹn ẹ wá dúró nǹkan tí ṣe rẹ mú ibẹ̀ fi ojú bàbá wa Professor Bánjí Akíntóyè rẹ̀ ìgbà tí bàbá wa Professor Bánjí Akíntóyè máa sọ̀rọ̀ ńkọ́ wọ́n ní ọmọ mi ó ṣẹ̀ mí irọ́ tí wọ́n pa fún ẹ ló ń jẹ́ kó máa wù bàbá yìí mo dẹ̀ ti sọ pé ìjọ kan ń bọ̀ tí o máa rí di òótọ́ inú àmọ́dé dùgbé gbà tó owó òótọ́ sí ẹ lọ wò kọ́ tíṣú ẹ fún ibẹ̀ fojú dúpẹ́ onítìrírí ẹ lọ wò kọ́ tíṣú ẹ fún ibẹ̀ tó ń fojú dúpẹ́ onítìrírí torí pé wọ́n ti rí òótọ́ èmi ò kí ń báyọ̀ gàgàgà dídú láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi wọ́n máa ń mọ̀gbò nínú wọ́n máa ń bàtàlíọ̀ gbogbo nǹkan tí máa ń ṣe láì mú máa ń dá ṣe ni mi sínú àwọn I wanna belong mi sínú àwọn tó máa ń sọ pé ẹgbà mo dá wà lórí ọwọ́ mi tó bá pọ́n mi lé máa pọ́n ẹ lé tó bá yọ̀ ọmọ mi máa yọ̀ ọmọ ẹ tó bá disrespect mi máa farabalẹ̀ máa rú ẹ dáadáa tí bá rí kó mọ̀ọ́mọ̀ ṣe ni máa pè ẹ́ ṣàkíyèsí bọ̀ tí bá sọ̀dẹ̀ tí bá rí pé o mọ̀ọ́mọ̀ ṣe máa ọ̀gá kí ni tó ṣe báyìí tó bá fẹ́ máa fọ́ pé ṣókò wà lórí ẹ̀ àdèjọ máa sọ àmà sẹ́tù àkọ́ síbẹ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí kí àsìkò táwa yóò ṣàsìkò ìjà kí ni mo sọ kò kí ṣàsìkò ìjà ó ní voice note kan tó yẹ kí n play bọ̀ fídíò yìí fẹ́ máa gùn jù ó ti wọ 47 minutes mo máa wá fi ọ́díò yẹn ṣe ṣó ní masbi ti dé padà masbi ti dé o bàbá wa ṣe Sunday Igboho lọ ń ká mi lọ́wọ́ kò láti jọ yìí torí gbàtàjọ wà ní Kòtónú tí àjọ ń gbé tí àjọ wà níbì kan náà ọ̀pọ̀lọpọ̀ kí ilé wọn rè ilé mi rè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé àmásbí tó bá sọ bá tó bá sọ àwọn gbogbo àti mọ̀tẹ́lẹ̀ pé o máa ń sọ̀rọ̀ sòtọ́rọ̀ but tó bá ń sọ nísìnyí wọ́n á ní ṣe Sunday Igboho ló ń wọ̀n ẹ̀ tẹ́mi náà dẹ́ reason ló fà tí mo ṣe lẹ́nu wá jẹ́ ọ̀rọ̀ yíwọ̀ ni mi ní bú anybody this time around mi ní bú anybody màá dẹ̀ máa sọ bó bá ṣe rí kẹ́dẹ̀ fẹ́ sọ wá di wèrè àti ẹ̀tún dákẹ́ pé bí ata bá dákẹ́ fún yín pé ẹ̀yin bàbá yìí bóyá ẹ máa tún wò síbẹ̀síbẹ̀ ẹ ò tún wò kàkà kó rọ̀ ìṣe ló ń le sí eléyìí wá jẹ́ kí gbogbo ayé rí wípé àwọn bàbá yìí wọ́n mọ̀ọ́mọ̀ máa bá tọ̀tá wa jẹ́ ni wọ́n mọ̀ọ́mọ̀ láti máa bá tọ̀tá àwa ọmọ Yorùbá jẹ́ ni kele o kì í ṣe pé bí àwọn rí nìrí yẹn nígbà tí Buhari wà ń bẹ̀ a ní ìdí tí wọ́n ṣe gbèjà wa ní pé bóyá ẹrù ń bá wọn kọ́ máa tì wọ́n mọ́lé kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwò nísìnyí tó ti wá jọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ ńkọ́ ìsìn báyìí ni wọ́n ti wá rò pé ó jẹ́ káwọn fi ẹ̀rù fáyé fi joyè tó nǹkan tó sọ lèmi sọ o mi sọ pé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà very very careful
níbi tabadé yìí ẹ má jẹ́ ká bu ẹnu collective effort la nídìí báyìí tèmi bá ń pariwo kẹ́yìn kó máa share fídíò wa so that kó lè di ògbóbi tó yẹ kó dé ọmọ Yorùbá ojú òní tí wà o ẹ share fídíò yìí kí ẹ jẹ́ kó lọ viral kí ẹ jẹ́ kó dé everywhere mo fàsìkò yìí kí bàbá mi ọlọ́lá jùlọ bàbá mi Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó ọmọdámì mo tún fàsìkò yìí kí bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè bàbá tó ṣe fi yangàn bàbá tó ṣe fi yangàn tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí